أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. adúpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ ní àwòkọ́ṣe fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kí Ọlọ́run kó bá ṣàlékún kí àti àánú Ọlọ́run ọba fún àtàwọn sàhábà rẹ̀ àtàwọn ará ilé àti gbogbo àwọn tí wọ́n rìn ní ìlànà rẹ̀. kọ́lọ́n kó ka tọkùnrin tóbìnrin wa náà kó kà wá kún wọn, kó pa wá pọ̀ ọmọ wọn kẹ́, kó ṣe wá ní ọmọ àlìjánnà, àmín. nínú àṣẹ tí Ọlọ́run bá lékè ọlá tó pa wá nínú alukur'an òun náà ni wípé kí a máa wá ìmọ̀ nípa ẹ̀sìn wa, ká sì máa béèrè nípa ohun tí ò bá yé wa. Ọlọ́run ní fasalu ahla dhikri in kuntum la ta'lamun. àwọn tó bá ní mímọ̀ àwọn ní kẹ́ lọ béèrè lọ́wọ́ wọn lẹ́yìn bá jálá ìmọ̀ kan. nínú tí Ànábì wa sallallahu alaihi wasallam tó ti sọ fún wa lẹ́yìn táwa bá nínú àkọọ́lẹ̀ tí ó dájú táwọn ẹni ìṣíwájú tí wọ́n bá lò gbà tí wọ́n ti kọ́, òun náà ni wípé ó kò wá ṣàkíyèsí wípé ẹ̀sìn Ọlọ́run yìí, ẹ̀sìn Islam ti tọ́ Ọlọ́run nílò tọ́, ṣùgbọ́n nínú irú aburú tó kàn wọ́n tí wọ́n gbé ẹ̀sìn tó ṣíwájú ẹ̀ lọ́wọ́, òun náà ni aburú yapa ẹnu àti ìpín yẹ́lẹyẹ̀lẹ. bọ́lọ́run ti fẹ́ràn ẹ̀sìn Islam tó, Ọlọ́run ò ní fẹ́ àwọn mùsùlùmí débi káwọn náà máa yapa ẹnu. àwọn tó ṣíwájú wọn yapa, wọ́n pín kélekèle. irú ẹ̀ náà ó wá ṣẹlẹ̀ sí àlùmọ́ àti tòun yìí náà tí í ṣe al-ummatul islamiyya. ṣùgbọ́n tó bá ti wá rí bẹ́ẹ̀ o, àkíyèsí òun náà ni wípé ohun tẹ́ ẹ máa ṣe òun náà ni pé ẹ wá kí lọ́lọ́run sọ, kí lòun òjíṣẹ́ Ọlọ́run, iṣẹ́ wo lòun jẹ́ fáyé, àlàyé wo lòun ṣe lórí ntọ́lọ́run sọ, òun ni kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ tẹ̀lé. Ànábì wa sallallahu alaihi wasallam sọ pé fa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira fa alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin. òjíṣẹ́ Ọlọ́run sọ wípé ó bá dìgbẹ̀yìn ayé oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ èèyàn, àìmọye èèyàn, òun náà ni wọ́n máa jáde nínú àwọn òpùrọ́ tí wọ́n máa pera wọn ní tí wọn ò jẹ́. wọ́n máa fira wọn tì sínú ẹ̀sìn Ọlọ́run, léyìí tó sì já sí wípé Ọlọ́run ọba àlékè ọlá ó bọ́ra kúrò lọ́dọ̀ wọn. Ọlọ́run bọ́pá bọ́sẹ̀ kúrò lára wọn. Ọlọ́run ọba àlékè ọlá kò ní fojú àánú wò wọn, torí wípé òpùrọ́ òun náà ni wọ́n jẹ́. wọ́n ń dá àdáparọ́ mọ́ Ọlọ́run, wọ́n ń dá àdáparọ́ mọ́ ẹ̀sìn Ọlọ́run, wọ́n ń dá àdáparọ́ mọ́ ànábì Ọlọ́run tí í ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn aburú tó gbajúmọ̀ láwùjọ wa, pàápàá jùlọ láwùjọ mùsùlùmí, láti bí 100 ọdún ó lé díẹ̀ sẹ́yìn títí dásìkò tá a wà yìí, òun náà ni àwọn èèyàn kan tí wọ́n fẹ́ra wọn ti sára ẹ̀sìn Islam. òun náà làwọn àjọ tí wọ́n pera wọn ní Ahmadiyya Muslim Jama àbíkẹ́ Ahmadiyya Movement. wọ́n pera wọn ní mùsùlùmí nítòótọ́, ìṣesí wọn náà láwọn àyè kọ̀ọ̀kan a sì máa jọ ti mùsùlùmí. wọ́n á máa wọṣọ bíi mùsùlùmí, wọ́n á máa kírun bíi mùsùlùmí, àwọn náà máa kọ́ mọ́ṣáláṣí bíi tàwọn mùsùlùmí yòókù. ṣùgbọ́n látara pé à ń tẹ̀síwájú láti wá ìmọ̀ kún mọ̀, òun náà ni wípé a padà ń gbọ́ wípé àwọn Ahmadiyya wọ̀nyí wọ́n nígbàgbọ́ nínú ànábì míì, bó tilẹ̀ já sí pé wọ́n á sọ pé àwọn ò gbà ànábì Muhammad sallallahu alaihi wasallam gbọ́, ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ nínú ànábì míì tó tún yàtọ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹni náà òun náà ni ẹni tí wọ́n mọ̀ sí Mirza Ghulam Ahmad al-Qadiani, èyí tó parun ní ọdún 1908. nínú táwọn onímọ̀ ìgbìyànjú tí wọ́n ṣe lásìkò gbàtàrákùnrin náà dìde láti bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wérọ̀, wọ́n sì gbìyànjú, wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé pẹ̀lú èdè oríṣiríṣi lágbàńlá ayé láti ṣàlàyé ta ní ṣe Ghulam Ahmad àti ta ní àwọn olùtẹ̀lé rẹ̀, kí ni kókó ẹ̀sìn tí ó tún mú wá lẹ́yìn ẹ̀sìn Islam tálọ́n fìràn Nabi sallallahu alayhi wa sallam láti wá parí iṣẹ́ lórí ẹ̀. nígbà táwọn ń ka àwọn àkọọ́lẹ̀ wọ̀nyí, a rí pé àwọn onímọ̀ wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan nípa Ahmadiyya. nínú àwọn ọ̀rọ̀ náà, abala yìí tá fẹ́ gbé yẹ̀wò lásìkò yìí ní wákàtí, òun náà ni
òun ni wípé a rí wípé àwọn onímọ̀ wọ́n fi ń tì sọ́dọ̀ jama Ahmadiyya wípé Ahmadiyya gbà wípé gbogbo mùsùlùmí pátápátá kèfèrí ni wọ́n, ó dìgbà tí wọ́n bá tó nígbàgbọ́ nínú ànábìjì tàwọn náà lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. òun ni wípé kí wọ́n nígbàgbọ́ nínú Mirza Ghulam Ahmad. a ka ọ̀rọ̀ wọ̀nyí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra, pàápàá jùlọ nínú tíra àfáàwà àgbà ó ti dolóògbé Sheikh Ihsan Ilahi Zahir nínú tíra tó pè ní Al-Qadiyaniyatu Dirasatun wa Tahlil. a kà nú ẹ̀ ní abala bí tó fi sílẹ̀ láti sọ̀rọ̀ nípa ojú Ahmadiyya fún gbogbo mùsùlùmí ayé. lè tán fìdí ẹ̀ múlẹ̀ ń bẹ̀ wípé kèfèrí ní gbogbo mùsùlùmí lọ́dọ̀ Ahmadiyya torí pé wọn nígbàgbọ́ nínú ànábì wọn àgbà gẹ́gẹ́ bí ànábì wọn àti gbà gẹ́gẹ́ bí the promised messiah al-Masih al-Maw'ud, messiah tán ló ń bọ̀ nígbẹ̀yìn ayé, léyìí tí àwọn mùsùlùmí gbàgbọ́ wípé kìí ṣe Ghulam Ahmad bí ó ṣe pé ànábì Isa ọmọ Maryam alayhi salatu wassalam òun náà ni. a kà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́mi fojú rí nínú tíra al-Qadiyaniyya tí mo sọ yìí ti Sheikh Ihsan Ilahi Zahir. a mọ̀ pé àwọn afẹ́sìn wọ̀nyí wọn ìparọ́, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ náà tóbi débi pé èèyàn fẹ́ máa lè gbàgbọ́ wípé ṣé Ahmadiyya sì lè máa bẹ láwùjọ mùsùlùmí káàkiri àgbáyé lénìí láwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n wà, kí wọ́n máa ṣe bí wọ́n ṣe ń ṣe bí mùsùlùmí wọ̀nyí, kó sì já sí pé àdìsọ́kàn wọn ni wípé gbogbo mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí nítorí pé wọn nígbàgbọ́ nínú ànábì títí wọn, nínú ọ̀gá wọn tó dá jàmá wọn sílẹ̀. ṣé ó wá lè jẹ́ bẹ́ẹ̀ bí? ìyẹn ló mú ní tẹ̀síwájú nínú gbìyànjú wípé nígbà táwọn àfẹ́sìn yìí kọ̀ nǹkan kan, gbogbo tí wọ́n kọ sílẹ̀ yìí pé Ahmadiyya sọ nínú gbàgbọ́ pé kèfèrí ní gbogbo mùsùlùmí, wọ́n júwe ibi tí wọ́n ti mú fún wa. abẹ́ Ọlọ́run kó bá wa kẹ́ àwọn àfẹ́sìn náà, kó bá wa san wọ́n lẹ́san rẹ̀ púpọ̀. àwọn àfa wọn ni wọ́n júwe ibi tí wọ́n ti mú àwọn ọ̀rọ̀ wọn nínú àwọn ìwé àwọn jama Ahmadiyya wípé ẹ wo bí báyìí, ẹ wo àyè báyìí, ẹ gbọ́ wípé wọ́n sọ bẹ́ẹ̀ níbi báyìí wípé kèfèrí ní gbogbo mùsùlùmí o, ó dìgbà tí wọ́n bá tó nígbàgbọ́ pẹ̀lú ànábì àwọn tí ṣe ànábì Ghulam Ahmad, ànábì òpùrọ́ ni. àwa gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àfi ká tẹ̀síwájú láti lọ máa wá àwọn àyè náà jáde. ìyẹn jẹ́ kan nínú àwọn àkọọ́lẹ̀ míì. nígbà tí mo tẹ̀síwájú nínú ìwádìí tí mo tún fojú rí, òun náà nìkan tí àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n ń gbógun ti ròrí Ahmadiyya láwọn àwùjọ wa káàkiri lágbàáyé nínú àwọn mùsùlùmí, Ọlọ́run kó san wọ́n lẹ́san rí. àwọn jàmáà tán ń pè ní anti-Ahmadiyya movement, lórí sáìtì wọn tán ń pè ní alhafiz.org, mo rí àwọn àkọọ́lẹ̀ kan níbẹ̀ lórí ọ̀rọ̀ kan tí wọ́n fún lákọọ́lé léyìí tó túmọ̀ sí wípé gbogbo mùsùlùmí òun náà ni kèfèrí. all Muslims are infidels. all Muslims are infidels. ẹni pé gbogbo mùsùlùmí òun náà ni kèfèrí. mo tún gbé ọ̀rọ̀ náà yẹ̀ wò. wọ́n mú àwọn àyè tí yóò fẹ́ tó bíi 14 sí 15 àbí kó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ nínú àwọn ìwé àwọn Ahmadiyya. wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn àyè tá a sọ wọ̀nyí wípé àwọn Ahmadiyya gbà pé gbogbo mùsùlùmí kèfèrí ni wọ́n. ẹ gbọ́dọ̀ fọmọ yín fún wọn, ìyẹn Ahmadiyya, ó ń bẹ nínú àwọn ìwé wọn bẹ́ẹ̀. bákan náà ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn nítorí pé kèfèrí ni wọ́n. wọn àgbà ànábì yín gbọ́ tí í ṣe ànábì Ghulam Ahmad Ash-Shaytani. mo tún tẹ̀síwájú náà láti wò ó wípé gbogbo àwọn ìwé tí wọ́n kóòtì nínú àwọn ọ̀rọ̀ tá a sọ wọ̀nyí báwo lójú wa ṣe fẹ́ tó, torí pé nínú tó le púpọ̀ nínú ẹ̀sìn Islam òun náà ni kéèyàn parọ́ mọ́ màá yá ẹ̀. Ọlọ́run ọba àlekèọlá ó ṣe é léèwọ̀ fáwọn mùsùlùmí láti máa parọ́. nínú Al-Qur'an Ọlọ́run ọba àlekèọlá sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ tó dojú ẹ̀kọ́ àwọn mùsùlùmí. Ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. Ọlọ́run ọba àlekèọlá nínú Quran chapter 5 tí í ṣe Suratul Ma'idah verse 8. Ọlọ́run ní ẹ má ṣe jẹ́ kí ìkórìíra tẹ ní sáwọn èèyàn kan kó tì í o, kẹ́ má bàa wá
kọlu òfin Ọlọ́run nípasẹ̀ wípé ẹ ní ṣe déédéé pẹ̀lú àwọn èèyàn náà. Ẹ má parọ́ mọ́ wọn nítorí wípé ẹ nífẹ̀ẹ́ wọn. Ẹ má parọ́ mọ́ wọn nítorí wípé wọ́n ń ṣe mùsùlùmí. Ẹ dúró déédéé pẹ̀lú wọn. Torí pé tẹ́ bá dúró déédéé ìgbà náà lẹ́tọ̀ọ́ di olùbẹ̀rù Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run yìí òun náà ló ta mí ndì kan tó jẹ́ kí n tẹ̀síwájú nínú ìwádìí pé àfi kí á fìdí àwọn ọ̀rọ̀ wọ̀nyí múlẹ̀ nínú àwọn ìwé jama Musulumi Ahmadiyya gẹ́gẹ́ bí wọ́n ṣe pera wọn. Mo tẹ̀síwájú lóòótọ́, mo wá díẹ̀ jáde nínú àwọn ààyè náà láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Àkọ́kọ́ ìwé tí mo kọ́ fẹ́ múlò nítorí wípé àsìkò tá a wà yìí Ọlọ́run ti ní kí ayé olùjọra wọn. Jama Ahmadiyya wọ́n ní sáìtì títí wọn. Lórí íńtánẹ́ẹ̀tì tó já sí wípé téèyàn bá débẹ̀ èèyàn ó bá púpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé wọn àti ìwé ànábì wọn àti ìwé àwọn khulafa ẹ̀ ní àwọn àrólé ẹ̀ tí wọ́n ṣẹ̀mí lẹ́yìn ìgbà tó wọn ò sí mọ́. Nínú àwọn ìwé náà mi ti ṣọ̀pọ̀lọpọ̀ gbìyànjú bí mo ṣe lágbára mọ́ láti rí wípé aṣọ àwọn ìwé náà aṣọ wọn kalẹ̀. Àwọn ibi táwọn àfáà fi ọ̀rọ̀ ti sínú àwọn ìwé náà ká wá jáde kí a má bàa móbùlóbù, kí a lè bá rí ọ̀rọ̀ náà bó ṣe lọ gan. Àkọ́kọ́ nínú àwọn ìwé náà nínú àwọn ààyè tí jama Ahmadiyya tó ti ń pe gbogbo mùsùlùmí ní keferi, ìkànnú ẹ̀ òun náà ni ìwé wọn tí wọ́n pè ní Fathul Islam. Ìwé Fathul Islam yìí á rí lára ìkànnú àwọn ìwé Gulam Ahmad. Wọ́n tẹ̀ bí ìwé mẹ́ta pọ̀. Àwọn ìwé mẹ́tẹ̀ẹ̀ta náà Izalatul Awham àti Fathul Islam wọ́n jẹ́ ara ìwé mẹ́tẹ̀ẹ̀ta náà àti Tawdihul Maram. Fathul Islam yìí á bá nínú volume tí ó kó ìwé mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí sínú. Izalatul Awham, Tawdihul Maram àti Fathul Islam. Nínú Fathul Islam gangan nínú ìwé tá a sọ yìí ní page 27. Ẹ jẹ́ ká gbé láti page 26. Lọ́wọ́ ìsàlẹ̀ Gulam Ahmad al-Qadiani anabi ìjọ Ahmadiyya ó ń sọ ń bẹ̀ wípé wal-far'u al-khamisu لهذا المشروع الذي أقامه الله تعالى بوحيه وإلهامه الخاص هو سلسلة المريدين والمبايعين. فقال لي سبحانه وتعالى عند إقامة هذه الجماعة إن طوفان الضلال ثائر في الأرض فاصنع الفلك في وقت هذا الطوفان ومن ركبها فقد نجا من الغرق ومن أنكر فله الموت. ní page 26 nínú Fathul Islam Gulam Ahmad ń sọ ń bẹ̀ wípé ìpín karùn-ún àbí abala karùn-ún nínú ètò tó ń sọ̀rọ̀ ẹ̀ síwájú gẹ́gẹ́ bóun ṣe ń bá a bọ̀ èyí tí Ọlọ́run ọba àlékè ọlá tó gbé kalẹ̀ pẹ̀lú ìmísí látọ̀dọ̀ Ọlọ́run àti ìmọ̀ tí Ọlọ́run fi nu òun náà ni wípé Ọlọ́run ó kẹ́hùn débi wípé àwọn olùtẹ̀lé òun wọ́n máa pọ̀ sí lóǹkà, àwọn tí wọ́n máa tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú òun láti jẹ́ ọmọlẹ́yìn gbére. Ó ní Ọlọ́run ọba àlékè ọlá sọ fún un nígbà tó ń dá jama Ahmadiyya yìí sílẹ̀ wípé igbe odò àná yóò padà ṣẹyọ lórílẹ̀. Tó bá wá tásìkò náà ìyẹn ni pé lásìkò tí ilẹ̀ ó bàjẹ́ táwọn èèyàn ní dúró déédéé nínú ẹ̀sìn Ọlọ́run, tó bá ti wá tó àsìkò náà ìwọ Gulam Ahmad Ọlọ́run sọ fún un wípé fasna il-fulka fi waqti hadha tufan, tí túfánù náà ìyẹn omi tí pa ayé rẹ ẹ̀kún omi tó bá ti wá ṣẹlẹ̀ tó bá tásìkò náà Ọlọ́run pa òun láṣẹ pé kóun Gulam Ahmad kí òun ṣe ọkọ̀ ojú omi gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe pa ànábì Nuhu náà láṣẹ lásìkò náà pé wasna il-fulka bi a'yunina wa wahyina. Ó ní ọkọ̀ ojú omi tó bá kàn yìí wa man rakibaha, ẹni tó bá bá ọ wọnú ọkọ̀ ojú omi náà naja min al-gharq, òun tó ń ti là kú níbi ìtẹ̀rì àti ìparun. Gẹ́gẹ́ bó ṣe já sí wípé àwọn tó tẹ̀lé ànábì Nuhu wọnú ọkọ̀ ẹ̀ wọ́n là kú nù parun lọ́jọ́ kìíní àná. Wa man ankara falahul mawt, ṣùgbọ́n tó bá tako ọkọ̀ tí wọ́n Nuhu ọkọ̀ tí wọ́n Gulam Ahmad kàn sílẹ̀ tó lóun ní wọnú ẹ̀ falahul mawt, ìparun ti di tonítọ̀hún.
wa qala aidan ó tún ní ọlọ́run ọba àlekíọ́lá ó tún sàsọ́lẹ̀ fún wọn wípé bí anna man wada'a yadahu fi yadika fama wada'aha fi yadika bal fi yadillah. ó ní ọlọ́run ní ẹni tó bá gbé ọwọ́ rẹ̀ lé ọwọ́ Ghulam Ahmad kò gbé ọwọ́ rẹ̀ lé ọwọ́ títí ẹ̀ bí ó ṣe pé ọwọ́ òun ọlọ́run gan òun náà ló gbé ọwọ́ rẹ̀ lé. láìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run sọ̀rọ̀ ẹnu suratu al-Fath ipe innal ladhina yubayi'unaka innama yubayi'una Allah yadullahi fawqa aydihim. Ghulam Ahmad tẹ̀síwájú ó ní wa basharani rabbi ọlọ́run sì fún mi ní ìró ìdùnnú wípé inni mutawaffika wa rafi'uka ilayya. ọ̀rọ̀ tó lọ́n sọ nípa Ànábì Ìsá Ghulam Ahmad ó tún jí lò ó jẹ́ àgbà níbí ó ní ọlọ́run sọ pé òun ó pa ìwọ Ghulam Ahmad òun sì gbé ipò rẹ̀ ga òun ó gbé ọgùn kè wá sọ́dọ̀ òun àbí kẹ́ òun ó gbé ipò rẹ̀ ga gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tú àyà náà. وسيكون لك المتبعون والمحبون الصادقون إلى يوم القيامة ويكونون غالبين على المنكرين دائما. ó ní ọlọ́run sì ti ṣàdéhùn fún un wípé àwọn olùtẹ̀lé òun àwọn olùnífẹ̀ẹ́ òun àwọn tí ó gba ẹ̀sìn òun lódodo wọ́n máa bẹ títí ìdíjọ́ àlìkìyàmà àwọn ni wọ́n sì máa borí gbogbo àwọn tí wọ́n bá ń gbógun ti òun àtàwọn tí wọ́n ń gbógun ti iṣẹ́ tọ́lọ́run fi rán òun. eléyìí jẹ́ ìwé alákọ̀ọ́kọ́ nínú àwọn àyè ibi tí a ti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọ Ahmadiyya látẹnu ànábì wọn àtàwọn àrólé ẹ̀ wọ́n nígbàgbọ́ wípé gbogbo mùsùlùmí àgbáyé kèfèrí ni wọ́n lókun ìgbà tí wọn ò bá ti nígbàgbọ́ nínú ànábì ti tàwọn tí ṣe Ghulam Ahmad. tírà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tírà Ghulam Ahmad òun náà ni tírà tí wọ́n pe àkọlé ẹ̀ ní mir'atu kamalatil islam. mir'atu kamalatil islam. ó kọ tírà náà pẹ̀lú èdè míì bóyá èdè Farisi àbí èdè Urdu ṣùgbọ́n òǹkọ̀wé wọn tí wọ́n pè ní Abdulmajid Amir òun ló ṣe ẹ̀dà ìwé náà sí èdè Lárúbáwá. tí a bá wo page 313 nínú ìwé yẹn Ghulam Ahmad ń sọ ń bẹ̀ wípé tilka kutubun ó ń bá ọ̀rọ̀ náà bọ̀ nípa ìṣesí ẹ̀ léyìí tó já sí wípé fáàrí ṣíṣe pé ń bo ni irú ń wà nínú ọmọ ẹ̀dá ènìyàn. ìpè ọlọ́run dáhùn lọ́lá wa atani ma lam yu'ti ahadan minal alamin bí ti lo àyà náà fún rẹ̀ nìyẹn ọlọ́run fún un ní tí ò fẹ́ nìkan. ó tẹ̀síwájú náà ọ̀rọ̀ náà ní page 313 nínú tírà mir'atu kamalatil islam. ó ń sọ ń bẹ̀ wípé ó ní tilka kutubun ẹ̀ ráwọn tírà mi àwọn àkọọ́lẹ̀ mi àwọn ìwé mi tí mo kọ yanzuru ilayha kullu muslimin bi'aynil mawaddati wal mahabba afwan bi'aynil mahabbati wal mawadda. ó ní àwọn tírà mi wọ̀nyí gbogbo mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo òun náà ló ń fojú ìfẹ́ àti ìgbàlódodo ìfẹ́ tọkàntọkàn ló fi ń wo àwọn tírà náà wàyẹ̀ ń tẹ́fẹ̀ wọn mimma àrífìhà tó sì mú àwọn àǹfààní tó wà nínú àwọn tírà olówó iyebíyìí náà léyìí tí ò lẹ́gbẹ́ tí ò ní rú. wayaqbaluni wa yusaddiqu da'wati mùsùlùmí gidi látara àwọn àkọọ́lẹ̀ mi náà yóò gbà mí wọlé yóò sì gbà mí lódodo pé òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ lóòótọ́ ọlọ́run ló rán mi ságbàáyé. illa dhurriyatal baghaya ẹni tí ò ní tẹ̀lé mi tí ò ní gbà mí lólódodo òun náà ni àwọn máa lè òun náà ni àwọn máa ṣẹ́wó àwọn máa rán kíran àwọn nìkan ni wọn kọ tèmi Ghulam Ahmad tí wọn ò ní tẹ̀lé mi tí wọn ò ní gbà mí lódodo bó ti sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. alladhina khatama Allahu ala qulubihim fahum la yaqbalun. ó ní àwọn náà sì kọ́ ọlọ́run ló ti fi èdìdí ló ti fi dí ọkàn wọn wọn ò ní gbà láyé ni torí pé wọ́n ti ya kèfèrí ojúlówó kèfèrí ni wọ́n. a rí i pé ó fojú hàn pààyàn wípé anabi Ahmadiyya ó gbà wípé gbogbo ẹni tí ò bá tẹ̀lé ìlànà tòun tí ó sì gbà hun láànẹ́bí ọlọ́run tí ó gbà hun lólódodo pé ọlọ́run ló rán hun orúkọ wo ló pe irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó pè wọ́n ní dhurriyatul baghaya. àwa náà mọ̀ pé bàgì àṣẹwó plural ẹ̀ ní baghaya dhurriya àwọn àrọ́mọdọ́mọ ìyẹn ni pé àwọn màrán kíran òun náà ni gbogbo ẹni tí kò bá gbà fún Ghulam Ahmad láànẹ́bí ọlọ́run wal iyazu billah. lẹ́ẹ̀kan sí nasu ọ̀rọ̀ náà ó ní tilka kutubun yanzuru ilayha kullu muslimin bi'aynil mahabbati wal mawadda
وينتفع من معارفها ويقبلني ويصدق دعوتي إلا ذرية البغايا الذين ختم الله على قلوبهم فهم لا يقبلون. àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta èyí tá a tún fẹ́ mú lò nínú àwọn ìwé anabi jama ahmadiyya ìyẹn gulam ahmad òun náà ni nínú ìwé ẹ̀ èyí tó pè ní hakikotul wahyi tá bá wo àwọn ojú ewé 80 148 149 163 164 àríkà níbẹ̀ ìpààyàn léyìí tí ó fojú hàn wípé ìgbàgbọ́ ahmadiyya òun náà ni pé gbogbo mùsùlùmí pátápátá kèfèrí ni wọ́n lópin ìgbà tí wọ́n àbá ti gba ànábì àwọn gẹ́gẹ́ bí ànábì ọlọ́run. ẹ jẹ́ kí a wo ojú ewé 80 a rí níbẹ̀ wípé Ghulam Ahmad ó ń sọ fẹ́nìkan nínú àwọn alátakò rẹ̀ wípé nínú àwọn revelation tọ́lọ̀ ń sọ kalẹ̀ fóun nípa òǹtọ̀ òun náà ni wípé ọlọ́run sọ kalẹ̀ fóun pé tabbat yada abi lahabin wa tabba sheikhun dehilawiyyun ìkan nínú àwọn àfáà tí wọ́n takò Ghulam Ahmad tán ní kì í ṣànábì ọlọ́run pé òpùrọ́ ni ó nínú iṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ sóun nípa onítọ̀hún yẹn ni pé ọlọ́run sọ pé ìbínú ọlọ́run yóò máa bá gẹ́gẹ́ bí ìbínú ọlọ́run ṣe bá Abu Lahabi pé ọlọ́run pe ẹni náà ní Abu Lahabi yẹn ní page 80 nínú tírà Hakikotul Wahyi. ẹ jẹ́ ká lọ sí page 147 nínú page 147 nínú Hakikotul Wahyi. Ghulam Ahmad wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé laqad katabta hadratuka fi alafil amakin ìwà aṣíwájú àwọn ìwà ànábì àwọn ó ti sọ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tírà ẹ̀ tó ti kọ síwájú anna takfira natikina bi shahada wa ahli al-qibla wípé ìpè ẹni tí ó bá ń wí gbólóhùn la ilaha illallah lẹ́nu tó sì ń dájú kọ kíbla tó náà ń kírun la yajuzu bi hal min al-ahwal pé kò tọ́ rárá àti rárá wọ́n béèrè lọ́wọ́ Ghulam Ahmad bẹ́ẹ̀ wípé ṣe bẹ́ẹ̀ yìí náà lè sọ bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà yín pé ìyẹn ò gbọ́dọ̀ pé mùsùlùmí ní kèfèrí lópin ìgbà tó bá ń wí la ilaha illallah tó sì ń kírun. wa hadha yakshifu bi kulli jala'in eléyìí ń túmọ̀ sí lọ́nà tí kò rújú rárá anna ahada minal mu'minin ipe ẹnìkan kan nínú àwọn mùsùlùmí la yasiru kafiran bi mujarradi adamil imani bik. ọ̀gá àgbà ìyẹn ànábì wọ́n ní eléyìí àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ síwájú ń túmọ̀ sí wípé èèyàn ò lè di kèfèrí tí ò bá nígbàgbọ́ nínú yín gẹ́gẹ́ bí ànábì ọlọ́run àbí gẹ́gẹ́ bí mẹsáyà illa alladhi yusbihu bi nafsihi kafiran bi takfirihi laka àyàfi wípé àárí gbọ́yé náà ń tẹ́ ẹ̀kọ́ wípé n tó lè mú ń tọ̀hún di kèfèrí ni pé tó bá pè yín ní kèfèrí torí pé ẹni bá pè ẹnì kejì ní kèfèrí tẹ́ni tó pè ní kèfèrí yìí ṣe kèfèrí níwájú ọlọ́run ẹni tó pè yín ní kèfèrí ni ó di kèfèrí. nígbà tẹ́ni ìbéèrè yìí tán ó tẹ̀síwájú ó ní walakinnaka ṣùgbọ́n ìwọ ànábì àwọn ìyẹn Mirza Ghulam Ahmad katabta ila Abdul Hakim Khan ó kọ lẹ́tà kan ránṣẹ́ sí ìkànnú àwọn alátakò ẹ̀ tán pè ní Abdul Hakim Khan anna kulla man balagathu da'wati ó ń sọ fún nínú ìwé náà ẹ̀rí àwọn tó ń fọkàn bá ọ̀rọ̀ Ghulam Ahmad lọ wọ́n rí i pé ọ̀rọ̀ ẹ̀ ń takora wọn wọ́n ń béèrè yìí lọ́wọ́ ẹ̀ wípé ẹbẹ́ yìí náà lè tún sọ nínú àkọọ́lẹ̀ mi anna kulla man balagathu da'wati pé gbogbo ẹni tí ìpèpè yín bá dọ́dọ̀ ẹ̀ yẹn ni pé ìpolongo tẹ́ ìpolongo ìkéde tẹ́ ìkéde fáráyé wípé ànábì ọlọ́run ní wípé mẹ́sáyà ní walam yaqbalni tó ń tọ̀ wọn ó sì gbà yín gẹ́gẹ́ bí ànábì ọlọ́run tí ó gbà yín ní mẹ́sáyà falaysa bi mùsùlùmí ẹni náà kì í ṣe mùsùlùmí. fahunaka tanaqudun bayna ma qulta huna wa ma qulta fil kutubi sabiqa wọ́n ní ànábì wa ìwọ ọ̀gá ṣe rí wípé ọ̀rọ̀ yín tẹ́ sọ nínú lẹ́tà tẹ́ kọ sí Abdul Hakim Khan yìí àtàwọn yìí tẹ́ ti kọ sínú àwọn tírà yín tẹ́lẹ̀ ṣe rí pé ó takora wọn báyìí ọ̀gá. àní laqad sabaqa an katabta fi tiryakil qulub ẹni náà tó ṣàlàyé síwájú pé ọ̀gá ẹlẹ́mọ̀ rántí ẹ ti kọ́nu tírà yín kan tẹ́ pè ní tiryakil qulub wa ghayrihi àtàwọn tírà míì anna ahadan la yasiru kafiran bi adami imanihi bik ẹ̀yin náà lè kọ sínú àwọn tírà yẹn pé èyàn ò lè di kèfèrí nítorí pé kò gbà yín gbọ́. وتقول الآن إنه بإنكاره لك يصبح كافرا lábá tún rí tẹ́ tún wí nǹkan mi ò ìwọ ọ̀gá wa àrí pé tún sọ wípé ẹni tí ò bá ti gbà yín gbọ́ nísìnyí ó ti di kèfèrí. al-jawab èsìrè ìbéèrè nìyẹn Hakikotul Wahyi page 147 lójú ewé 147 yẹn náà òun náà lè sí ọ̀rọ̀ yẹn wà. al-jawab
Ghulam Ahmad dáhùn wípé al-gharibu annaka tufarriqu bayna al-mukaffiri wa bayna man la yu'minu. Ó ní ó ṣe nílé mọ́ wọ́n ọmọ lẹ́yìn mi ó dà ipò ìṣe méjì ṣé èsì pé ṣètàn ti fẹ́ kó sínú ọkàn ẹ̀. Òun ṣe ìyàtọ̀ láàrin ẹni tí ó ń pè mí ní kèfèrí pé òpùrọ́ ni mí wa bayna man la yu'min. Mo rí wípé òun ṣe ìyàtọ̀ láàrin onítọ̀hún yẹn àtẹni tí ò wulẹ̀ nígbàgbọ́ nù mí rárá. Òun ṣe ìyàtọ̀ láàrin mukaffir àti ghayrul mu'min. Wa ta'tabiruhuma min naw'ayni mukhtalifayni. Ó dàbí pé mo ti rí inú ọ̀rọ̀ ẹ wípé òun rò pé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì pé ìyàtọ̀ wà láàrin ẹni tó pè mí Ghulam Ahmad ní kèfèrí tó pè mí ní òpùrọ́ pé mò ń parọ́ mọ́ Ọlọ́run ni ó wà torí ẹ̀ kàfárọ̀ mi ó pè mí ní kèfèrí àti ẹni tí ò wulẹ̀ gbà mí gbọ́ tó kàn ní òun ò gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run dé. Ó dàbí kó ń ṣe ìyàtọ̀ láàrin àwọn méjèèjì. Ma annahuma min naw'in wahidin inda Allahi ta'ala. Àwa mùsùlùmí tá ń gbọ́rọ̀ ẹ jẹ́ ká fọkàn sí ọ̀rọ̀ yìí dáadáa. A rí i pé ọ̀rọ̀ méjì ló fẹ́ dàpọ̀ yìí nísìn. Ó ti di àṣà ká máa gbọ́ kí jàmá Ahmadiyya máa wí pé àwọn ò pé mùsùlùmí kèfèrí ẹni tó bá pe àwọn ní kèfèrí òun làwọn rí i pé ó ti di kèfèrí gẹ́gẹ́ bí ànábì ṣe sọ. Irú ẹ̀ lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lójú ewé 147 nínú tírà Haqiqatul Wahyi. Ghulam Ahmad ní ìkànnàjọ làwọn méjèèjì li'anna alladhi la yusaddiquni fala yaf'alu dhalika illa li'annahu yarani muftariyan. Torí pé ẹni tí ó gbà mí lódodo kò ṣe bẹ́ẹ̀ n tó fà ó náà ni wípé ó rí i pé mo parọ́ mọ́ Ọlọ́run ní pọ́lọ́run rán mi níṣẹ́. Wa yaqulu Allahu ta'ala Ọlọ́run bá lékè láti ṣe sọ́nù tírà yìí wípé innal muftariya 'ala Allahi akbarul kafirin. Ìpẹ́ni tó ń parọ́ mọ́ Ọlọ́run nínú ẹni tí fi ṣe kèfèrí jù ló wà. Ọlọ́run ti sọ wípé faman azlamu mimman iftara 'ala Allahi kadhiban aw kadhaba bi ayatihi ay inna akbarul kafirina naw'an. Ghulam Ahmad tẹ̀síwájú láti ṣàlàyé ayata kan yẹn wípé ẹni tó ṣe kèfèrí jù ìran èèyàn méjì ni. Al-awwalu àkọ́kọ́ nínú wọn man yaftari 'ala Allah òun náà lẹni tó ń parọ́ mọ́ Ọlọ́run tó ń sọ tọ́lọ́run sọ. Wa-thani ẹnì kejì man yukadhibu kalam Allah òun lẹni tí ó ń pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́. Fa-ana ala za'mi al-mukadhibi muftarin 'ala Allah ẹni tó pè mí nírọ́ ní tó ń sọ ni wípé mò ń parọ́ mọ́ Ọlọ́run wa bitali látara bẹ́ẹ̀ ana káfírun nínú èròǹgbà ohun tóun yẹn yóò rí mi gẹ́gẹ́ bí kèfèrí torí pé mo parọ́ mọ́ Ọlọ́run nìyẹn lójú tiẹ̀ bal akbarul kafirin kódà yóò rí mi gẹ́gẹ́ bí ẹni tí fi ṣe kèfèrí jù wájú Ọlọ́run. Wa in lam akun muftariyan tí ìbá wá jẹ́ òpùrọ́ tí ò ṣe pé mo parọ́ mọ́ Ọlọ́run ló rán mi lóòótọ́ fasaya'udul kufru alayhi hatman onítọ̀hún náà ti di kèfèrí nìyẹn kèfèrí tó pè mí ni yóò padà lọ́ba kama qala Allahu ta'ala fil ayatil mazkura gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ nínú aya tí mo tẹ̀síwájú yẹn. Ó tún tẹ̀síwájú summa inna alladhi la yu'minu bi ó ní ṣòwò wá rẹ́ni tí ò nígbàgbọ́ nù mí. A ti sọ̀rọ̀ nípa ẹni tó pè mí nírọ́ tó ní mò ń parọ́ mọ́ Ọlọ́run ó wá rẹ́ni tí ó gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ànábì fa innahu la yu'minu billahi wa rasulihi ẹni náà ò nígbàgbọ́ nínú Ọlọ́run àtòjíṣẹ́ ni ẹni náà ò gbọ́ Ọlọ́run gbọ́ ni. Ẹgbọ́ ọ̀rọ̀ náà yékéyéké ẹ̀tuntun gbọ́lẹ̀ kan sí. Ó ní innal ladhi la yu'minu bi ẹni tí yóò gbọ́ ohun Ghulam Ahmad gbọ́ fa innahu la yu'minu billahi wa rasulihi aidan onítọ̀hún ò nígbàgbọ́ nínú Ọlọ́run kò sì nígbàgbọ́ nínú òjíṣẹ́ Ọlọ́run jíṣẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀rí pọ̀rọ̀ ńlá lélẹ̀ kò sì ń tọrọ ìtumọ̀ sí bí ó ṣe pé ìpè gbogbo mùsùlùmí ayé ní kèfèrí léyìí tí ò nítumọ̀ míì tá a tún lè tú sí. dhalika li anna hunaka anba'a min Allahi wa rasulihi fi haqqi. Kí ló fà á tí Ghulam Ahmad fi gbójúgbóyà láti lè sọ pé gbogbo mùsùlùmí ayé kèfèrí ni wọ́n. Ó ní nítorí pé ẹni tí yóò gbà ń gbọ́ ó pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ torí pé Ọlọ́run ti sọ àwọn àsọọ́lẹ̀ kan nínú alukur'an ti tiẹ̀ bákan náà ànábì náà ti sọ àwọn àsọọ́lẹ̀ kan nínú àwọn àhàdíìsì ẹ̀ àwọn àhàdíìsì ànábì lọ́dọ̀ ti tiẹ̀ nínú ròrí ẹ̀ fi haqqi nípa mi wípé ẹnìkan bọ̀ o a ní olóhùn gbà lérò wípé anna Rasulullah sallallahu alayhi wa sallam pé òjíṣẹ́ Ọlọ́run kí àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá a. قد أخبر أن المسيح الموعود سيأتي في آخر الزمان من أمتي ipa anabi ti sàsọ tẹ́lẹ̀ wípé masihu maw'ud yẹn mẹsáyà tí ó wà nígbẹ̀yìn ayé tá a sọ̀rọ̀ ẹ̀ fún yín tá a ti ṣàdéhùn pé ń bọ̀ ó ń padà bọ̀ ní ìgbẹ̀yìn ayé. Ó wá tẹ̀síwájú náà àlàyé náà àákà tabako ní page 147 ẹ̀ bọ́ sí page 148 ẹ̀ máa kà lọ bẹ́ẹ̀ pẹ̀lú àgbọ́yé káka pẹ̀lú àgbọ́yé
ó ní Ọlọ́run ti sọ ọ̀rọ̀ náà kalẹ̀ ànábì náà ti sọ pé òun bọ̀ nígbẹ̀yìn ayé ẹni bá wá pé òun nírọ́ tí ó gbà fún onítọ̀hún ni ó takò ọ̀rọ̀ Ọlọ́run ìsì takò ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì kò túmọ̀ sí nǹkan kan bí ó ṣe ìṣe kèfèrí nínú tó fà tí gbogbo ẹni tí ò bá gbà ń gbọ́ àtẹni tó pè òun nírọ́ tí wọ́n fi jẹ́ kèfèrí nìyẹn òrùpẹ́ lẹ́yìn náà ó fojú hàn tó fún gbogbo mùsùlùmí àgbáyé nígbà tí jama Ahmadiyya bá ń sọkún káàkiri wípé àwọn mùsùlùmí ló ń pè àwọn ní kèfèrí ẹ̀rọ àwọn wàhábíyà yìí àwọn wàhábí àwọn ló ń pè mùsùlùmí ní kèfèrí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ lẹ́nu Dr. Said Tìmẹ́yìn nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ nínú àwọn àsọ́ọ̀lẹ̀ nínú àwọn afárán ọ̀rọ̀ ẹ̀ bíi lecture tó ṣe tó pè ní who is a Muslim or what is Ahmadiyya ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ó ń tẹnu mọ́ agbẹ́rin yẹn púpọ̀ wípé èèyàn lè pè mùsùlùmí ní kèfèrí wípé àwọn àfáà mùsùlùmí àwọn ni wọ́n ń pè jama Ahmadiyya ní kèfèrí bí ẹni wípé gbogbo ń tànká yìí kì í ṣe inú tíra ànábì rẹ̀ òun náà ló wà Ọlọ́run kó ṣọ́ làákàyè wa kó ṣọ́ ọkàn wa kó ṣe wá ní mùsùlùmí kó má ṣe wá ní kèfèrí. tí a bá tẹ̀síwájú a bá dé page 149 àárí lọ́wọ́ ìsàlẹ̀ níbẹ̀ tí Ghulam Ahmad ànábì ìjọ Ahmadiyya tó ń sọ níbẹ̀ wípé kama dhakartu min qablu anna al-insana yusbihu kafiran bi'tibarihi al-kafira mu'minan Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ wípé ọmọnìyàn lè sọ ẹ̀ di kèfèrí nígbà tó bá ka kèfèrí kún mùmìnì tó bá pe ẹni tí kìí ṣe mùmìnì ẹni tí kìí ṣe mùmìnì tó pe ní mùmìnì li'annahu yanfi kufra man huwa kafirun fil haqiqa tó rẹ́ṣẹ̀ tó ń tọ̀hún dá tó sọ di kèfèrí ni pé ẹni tí ó jẹ́ kèfèrí òun wá gbà pé kìí ṣe kèfèrí ó wá pe ní mùmìnì wa ara anna jami'a an-nas alladhina la yu'minuna bi ya'tabiruna kulla man kaffarani mu'minan Ọlọ́run sì tún rí láti dájú wípé gbogbo àwọn àfáà àwọn onímọ̀ ní ilẹ̀ India àti ní gbogbo àgbáyé àti nílùú Lárúbáwá ní Mẹ́kà ní Medina tí wọ́n àgbà ń gbọ́ wọ́n gbà wípé gbogbo ẹni tó pè wọ́n ní kèfèrí pé mùmínì ni onítọ̀hún yẹn ẹ̀sìn gbọ́dọ̀ ta sọ síwájú ó nítorí pé àwọn àfáà yìí náà àwọn ń rí wípé gbogbo ẹni tó bá pé mùsùlùmí àbẹ́ni tó bá pè kèfèrí ní mùmínì lọ́dọ̀ títí wọ́n gbà pé ó ń tọ̀hún yẹn mùmínì ni ó ń dáadáa parọ́ máa wà fẹ́ sí. amma ana ó ní àmẹ́mi ń tèmi ó ń fọ́rọ̀ ẹ̀ mọ́ fala ukaffiru ahlal qiblati ana aidan ó ní gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ń kírun òun òpó ń tọ̀hún ní kèfèrí ẹ fi ọ̀rọ̀ yìí ẹ fi wọn ogun tá a ti ń kàbọ̀ látẹ̀ka ó lóun òpó ẹni tó bá ti ń kírun tó ń dájú kọ kíbla òun òpó ní kèfèrí. walakin alladhina khalaqu sababan lil kufri bi aydihim ṣùgbọ́n ẹni bá fọwọ́ ara ẹ̀ yẹn ìjẹ́ kèfèrí fa'anna li an a'tabirahum mu'minin bó lòun ṣe wá gbèjà Ọlọ́run ju Ọlọ́run gan lọ fún rẹ̀ tó wọn wà káwọn nítorí yẹn kó mu'mini àwọn tó bá ti fọwọ́ ara wọn yan ìwà kèfèrí kò sí tóun ní láti ṣe òun ò lè help àfi kóun yá pé wọ́n ní kèfèrí náà ní kí lòun sì wá ṣe sí i abẹ́rẹ́ bó ti ń sọ̀rọ̀ bí aláàánú kù pé kí lòun wá fẹ́ ṣe nígbà tó ti fọwọ́ ara wọn yan ìjẹ́ kèfèrí náà ni wọ́n nù ẹ̀tí máa tó ń try láti sọ nísìnyí òun náà ni wípé àwọn tó pè òun nírọ́ tó pè òun ló purọ́ tí wọ́n tẹ̀lé ìlànà tòun wọ́n pè ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ wọ́n fọwọ́ ara wọn yan ìjẹ́ kèfèrí nìyẹn torí náà ń kọ́ lòun tètè bá wọn òun ràn Ọlọ́run lọ́wọ́ òun bá Ọlọ́run fún wọn ní red card wọ́n tètè yà kúrò ní ẹ̀sìn Islam waliyazu billah. ká tẹ̀síwájú ká lọ sí page 163 àti 164 tàbá dé page 163 àárín bẹ́ẹ̀ wípé Ghulam Ahmad al-Qadiani ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbẹ̀ náà léyìí tó fi ń fèsì fún ẹnìkan nínú àwọn àfáà tí wọ́n takò tàbá bọ́ sí page 164 ok nísàlẹ̀ page 163 yẹn paragraph ẹlẹ́kẹta àárẹ̀pọ̀ ń sọ ń bẹ̀ ó ní liyakun ma'luman ó ní kó yí ó di mímọ̀ fún gbogbo èèyàn annahu iftara alayya hadha al-iftira ok ó ń fèsì ọ̀rọ̀ kan tí ẹnìkan nínú àwọn àfáà tó ní ó parọ́ ẹ̀ máwùn wọ́n tẹ̀síwájú ó ní sahihun annani aqul òótọ́ ni pé èmi Ghulam Ahmad mo máa ń sọ wípé ma dumtu masihan maw'udan lópin ìgbà tó bá já sí pé Ọlọ́run rán mi sí aráyé gẹ́gẹ́ bí mẹ́sáyà tásọ̀ọ́lẹ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn ìwé tó ṣíwájú wa qad azhara Allahu ta'ala min ajli ayatin minas sama' bishaklin am Ọlọ́run ọba àlékí ọlá sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì kalẹ̀ léyìí tó fìdí ẹ̀ múlẹ̀ pé èmi ni mẹ́sáyà
èmi ni ànábì Ọlọ́run tó ń bọ̀ nígbẹ̀yìn ayé. فالذي تمت عليه الحجة عند الله بكون مسيحا موعودا واطلع على الدعاء سيسأل عنده سبحانه وتعالى. ó nítorí náà ńkọ́ gbogbo ẹni tí ẹ̀rí ọ̀rọ̀ bá fìdí ẹ̀ múlẹ̀ fún wípé èmi ni mẹsáyà náà, tẹ́ni náà sì gbọ́ ohun tí mo sọ, àwọn tí mo claim wípé mo jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí òjíṣẹ́, gẹ́gẹ́ bí ànábì, gẹ́gẹ́ bí mẹsáyà, tẹ́ni náà wò tún wá gbà fún mi sayusalu indahu subhanahu wa ta'ala, ẹni náà ní ẹjọ́ ńláńlá jẹ́ níwájú Ọlọ́run. li'anna al-i'rada 'anil mursalin min Allah, li'anna al-i'rada 'anil mursalin min Allah, torí pé ìgúnríkò lọ́dọ̀ àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán wá sáyé, kéèyàn tako ànábì Ọlọ́run kó yẹ ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ kó má gbàgbọ́. ó ní laysa mimma la yubtashu bil mar'i alayhi, ẹ kíyèsí ẹ̀yin èèyàn, ó ní kì í ṣẹ̀ṣẹ̀ kékeré o tẹ́dá ò ní jìyà nítorí ẹ̀ níwájú Ọlọ́run. tẹ́ bá wo ọ̀rọ̀ yìí dáadáa á rí i pé Ghulam Ahmad ó ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa tó fà tó ń fi ka àwọn èèyàn ikú kèfèrí gbogbo mùsùlùmí, tó ń fi kà wọ́n kún aláìgbàgbọ́ tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí ìyà Ọlọ́run níjọ́ àlìkìyàmà. òun náà ni wípé wọ́n gúnrí kúrò lọ́dọ̀ àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán wá sáyé. ṣé tá ìgbà nábì gbọ́ wa ni àbí tá ìgbà gbogbo àwọn tó ṣíwájú ẹ̀gbọ́n náà àwọn ànábì Ọlọ́run? kì í ṣe yẹn, torí pé la nufarriqu bayna ahadin min rusuli. Ọlọ́run bá àlekè ọlá ní amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billah wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir. Mùsùlùmí ó ṣe yàtọ̀ láàrin gbogbo ànábì Ọlọ́run, gbogbo wọn la gbàgbọ́ lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n kí lẹ̀ṣẹ̀ wa, kí lẹ̀ṣẹ̀ gbogbo mùsùlùmí Yorùbá, mùsùlùmí òyìnbó, mùsùlùmí bẹ́rìbẹ́rì, mùsùlùmí ní Asia, gbogbo wọn pátápátá kí lẹ̀ṣẹ̀ wọn? òun náà ni pé wọn gbẹ̀yọ̀ kan gbọ́ nínú àwọn ànábì Ọlọ́run, gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe ń claim ẹyọ kan ṣoṣo tó kù tí wọn gbàgbọ́ náà òun náà ló ń fúnra wọn, òun Ghulam Ahmad. ó ní lastu ana al-mustagisu fima yata'allaqu bi hadha adh-dhanbi, èmi kọ́ ni mo sọ fọ́lọ́run pé Ọlọ́run ṣe ni kò fi àjẹ́ ni tí ò bá gba òjíṣẹ́ gbọ́. ó lè mi kọ́ mi ò lọ́wọ́ sọ̀rọ̀ yìí o. bal huwa al-wahidu alladhi bu'istu li ta'yidihi ay Muhammad al-Mustafa sallallahu alayhi wa sallam. ó lè mi kọ́ ẹni tó ṣe sábàbí ọ̀rọ̀ yìí gangan náà lẹni tí wọ́n gbé mi dìde kí n wá ránṣẹ́ lọ́wọ́ nígbà tí mi bá dáyé, òun náà là Nábì Muhammad sallallahu alayhi wa sallam. ó ní torí náà nǹkan wà alladhi la yu'minu bihi, ẹni tí ò bá nígbàgbọ́ nínú òun Ghulam Ahmad fa innahu la yunkiruni, èmi kọ́ ló takò, olóhùn Ghulam Ahmad kọ́ ló takò. bal ya'si alladhi tanabba'a bimaji'i, ẹni tó ti sàsọtẹ́lẹ̀ pé mò ń bọ̀ ìyẹn Ọlọ́run àtànábì Muhammad sallallahu alayhi wa sallam, àwọn lónítọ̀hún takò. ẹ̀yin náà sì mọ̀ wípé títakò Ọlọ́run àti títakò òjíṣẹ́ ó túmọ̀ sí nǹkan kan bí ó ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀. kadhalika inna aqidati fil imani bin nabiyyi, ó ní bákan náà nígbàgbọ́ mi nípa ìnígbàgbọ́ nínú ànábì sallallahu alayhi wa sallam. ìyá anna alladhi wasalatuhu da'watuhu sallallahu alayhi wa sallam, pé gbogbo ẹni tí iṣẹ́ tà ànábì mú wá sáyé, ìjẹ́ ànábì ẹ̀ àti pèpè síbi ẹ̀sìn Islam tó polongo, ẹni ó bá dé ti gbọ́ ẹ̀ wa tala ala bi'thatihi, tẹ́ni náà mà kó wọ́n gbé ànábì dìde ó sì wá sáyé, faqad tammat alayhi hujjatu nubuwwatihi sallallahu alayhi wa sallam inda Allah, ẹni náà ń kọ́ ẹ̀rí ọ̀rọ̀ ó ti fìdí múlẹ̀ láti tako onítọ̀hún yẹn nígbà tí ò bá wá nígbàgbọ́ nínú ànábì níwájú Ọlọ́run. wa idha mata ala al-kufri, tẹ́ni náà bá wá kú sórí àyè nígbàgbọ́ nínú ànábì Muhammad sallallahu alayhi wa sallam, wajabat alayhi jahannamu khalidan fiha, ẹni náà ó padà wá ṣe gbére nínú náà jahannam. tabaki sọ̀rọ̀ yìí a rí wípé Ghulam Ahmad ó tó rẹ̀ sísá fún gbogbo àwọn ànábì Ọlọ́run yòókù. ìjọ tó kù fún jàmá Ahmadiyya láti lè sọ wípé Ghulam Ahmad ó tó rẹ̀ lánàbí Ọlọ́run, gẹ́gẹ́ bí Dr. Said Tìmẹ́yìn ṣe ń wí káàkiri àgbáyé. ipò àwọn ànábì Ọlọ́run ló tó rẹ̀ sí, n tó sọ nípa àwọn ànábì Ọlọ́run ló ń sọ nípa rẹ̀, wípé ẹni tí ìpèpè wọn bá dọ́dọ̀ ẹ̀ tó wá takú lélẹ̀ tó gbọ́ ń pa wọn tí yóò gbà wọ́n gbọ́, kèfèrí ni yóò ṣe gbére nínú náà. bẹ́ẹ̀ ẹni tó bá takò òun náà tí yóò gbà wọ́n gbọ́, ó ń tọ́ òun náà ó ṣe gbére nínú náà. wal iyazu billah.
ní péjì yẹn gan náà nísàlẹ̀ page 164 ó tún tẹ̀síwájú nú ọ̀rọ̀ yìí náà ìtumọ̀ kan náà ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó ní wal kufru naw'an rí ìṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run nínú ẹ̀sìn Islam ìtumọ̀ méjì ló ní ọ̀nà méjì ló pín sí. al-awwal àkọ́kọ́ nú ẹ̀ an yunkira ahadun al-islam ó ní kéèyàn ṣe kèfèrí pẹ̀lú ẹ̀sìn Islam kó tako Islam kó má gbàgbọ́ wala yu'minu bin nabiyyi sallallahu alayhi wa sallam ka rasulin min indillah àbí kéèyàn tako anabi sallallahu alayhi wa sallam kó má gbàgbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ tọ́lọ́run rán wá sáyé. ìpín àkọ́kọ́ nìyẹn ìṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run àti tako anabi Muhammad sallallahu alayhi wa sallam. wan naw'u thani ìṣe kèfèrí kejì min al-kufri huwa alla yu'mina bil masih al-maw'ud masalan ó ní kéèyàn tako mẹsáyà tí Ọlọ́run rán wá sáyé. tẹ́ ẹ bá gbàgbé a padà sọ̀rọ̀ nípa àyẹn náà lọ́tọ̀ òní wípé ṣé Ghulam Muhammad ní mẹsáyà lóòótọ́ tí ó ní al-masih al-maw'ud léyìí tí anabi sallallahu alayhi wa sallam tó sọ fún wa kó ń bọ̀ nígbẹ̀yìn ayé. Ghulam Muhammad ní ìṣe kèfèrí kejì òun ní kéèyàn má gba mẹsáyà gbọ́. wa an yukadhiba rọ́gùmà ìtìmáàmì al-hujja kó ń tọ̀hún ní nínú ìṣe kèfèrí òun ní kéèyàn pé mẹsáyà nírọ́ ìyẹn òhun Ghulam Muhammad tó ń ti bó ti já sí pé ìdí ọ̀rọ̀ ti fìdí múlẹ̀ ẹ̀rí ti wà lórí wípé Ọlọ́run ló rán òun alladhi akkada Allahu wa rasuluhu ala tasdiqihi tọ́lọ́run àtòjíṣẹ́ ti sọ sínú ọ̀rọ̀ wọn ma'a wurudi ta'kidi nafsihi fi kutubil anbiya'i as-sabiqin kódà kìí ṣe inú ìsìlámù nìkan làsọtẹ́lẹ̀ ti wà wípé mẹsáyà ń bọ̀ níkẹyìn tí í ṣe òhun Ghulam Muhammad kọ́lọ̀ ti wà nínú gbogbo àwọn tíra àwọn ànábì Ọlọ́run tí ó ṣíwájú náà onírú èèyàn bẹ́ẹ̀ fa innahu kafirun kèfèrí ni fa innahu kafirun bisababi inkarihi amra Allahi wa amra ar-rasul ẹni náà ti di kèfèrí nípasẹ̀ wípé ó tako àṣẹ Ọlọ́run ó tako ọ̀rọ̀ Ọlọ́run ó sì tako ọ̀rọ̀ òjíṣẹ́. ní page tó tẹ̀lé page 165 nínú tíra hakikatul wahyi Ghulam Muhammad tẹ̀síwájú nínú àwọn àlàyé ọ̀rọ̀ lórí níta àti kàkọjá yẹn ó ní walau ta'ammalna jayyidan tàbá ronú jinlẹ̀ dáadáa la ra'ayna anna kila an-naw'ayn min al-kufri àárí pé ìran kíní kejì nínú iṣẹ́ kèfèrí tá a dárúkọ yẹn yadkhulu fi naw'in wahid àárí pé kò yàtọ̀ fúnra wọn iṣẹ́ kèfèrí pẹ̀lú Ọlọ́run àtànábì ẹ̀ ìyẹn kíní àti iṣẹ́ kèfèrí pẹ̀lú mẹsáyà tí í ṣe òun Ghulam Muhammad ó ní kíní kejì àárí pé wọ́n wọnú ara wọn ni ìran àkánájọ ni wọ́n fil haqiqa ẹgbọ́ lẹ́ẹ̀kan sí ó ní walau ta'ammalna jayyidan la ra'ayna anna kila an-naw'ayn min al-kufri yadkhulu fi naw'in wahidin fil haqiqa li'anna alladhi la yaqbalu amra Allahi war-rasuli ba'da al-ma'rifati jayyidan ó ní ta fi ṣí wọn sí kan náà ó náà ní wípé ẹni tí ó bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí ó tẹ̀lé ọ̀rọ̀ ànábì ẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ní màá ń pa tó ṣẹlẹ̀ gan fa innahu بحسب نصوص القرآن أو بحسب نصوص القرآن والحديث الصريحة لا يؤمن بالله ولا بالرسول olótì fojú hàn gbangba pẹ́ni tí ó bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ ẹni náà gẹ́gẹ́ bí alukur'an ṣe fìdí ẹ̀ múlẹ̀ àtàwọn àdìsí ànábì sallallahu alayhi wa sallam èyí tí ó fojú hàn tó yé yékéyéké irú ẹni bẹ́ẹ̀ la yu'minu billah kò nígbàgbọ́ nú Ọlọ́run wala birrasul bẹ́ẹ̀ sì ni kò nígbàgbọ́ nú anabi Muhammad sallallahu alayhi wa sallam wa ayyu shakkin Ghulam Muhammad tẹ̀síwájú ó ní iyèméjì wo ló wá wà fi anna alladhi tammat alayhi al-hujjatu inda Allah bil-kufri min an-naw' al-awwal aw ath-thani bó la ṣe wá fẹ́ ṣe iyèméjì nípa wípé ẹni tí di ọ̀rọ̀ tí ẹ̀rí ọ̀rọ̀ ti fìdí múlẹ̀ láti jẹ́rìí takò bó la ṣe wá fẹ́ ṣe iyèméjì nípa ìṣe kèfèrí rẹ̀ yálà ìṣe kèfèrí ìran àkọ́kọ́ ìyẹn ní ṣa ìgbàgbọ́ nínú Ọlọ́run àtòjíṣẹ́ àwòsàn ni àbí ìṣe kèfèrí nínú ọ̀ràn kejì òun náà ni ìtakò ohun tó ń jẹ́ mẹ́sáyà ìyẹn Ghulam Ahmad bó la ṣe wá fẹ́ ṣe iyèméjì nípa ń tọ̀hún yẹn oníjẹ̀dírún bil mu'akhazati yawm al-qiyamah bó la ṣe fẹ́ ṣe iyèméjì nípa pé ẹni náà ní ẹjọ́ jẹ yóò jẹ ọ̀pọ̀tọ́lùpọ̀ ìyà tó bá díwájú Ọlọ́run níjọ́ al-qiyamah. ó ti tẹ̀síwájú náà ọ̀rọ̀ ẹ̀ náà díẹ̀ wọn ló tó nù nǹkan ní nǹkan ẹ̀yin náà tẹ̀síwájú fúnra yín ní page 165 yẹn ẹ̀ka síwájú. ìwé kẹrin tí a fẹ́ lò láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbàgbọ́ Ahmadiyya òun náà ni wípé gbogbo mùsùlùmí àgbáyé pátápátá kèfèrí ni wọ́n lópin ìgbà tí wọ́n bá ti nígbàgbọ́ nù ànábì àwọn tí ṣe Ghulam Ahmad gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run àti gẹ́gẹ́ bí mẹsáyà tá a ti sàsọtẹ́lẹ̀ nípa ìtẹ́lẹ̀.
ìwé náà ni at-tazkira, ìwé tí wọ́n pè ní at-tazkira. ìwé at-tazkira yìí kó lè máa jẹ́ ìrántí fún gbogbo olùgbọ́ wa. tá a bá wo ìwé náà, tá a wo péjì àkọ́kọ́ ń bẹ̀ àbí tá a wo pálí ẹ̀, ẹ̀rí tí wọ́n kọ síbẹ̀ pé at-tazkiratu majmu'atul wahyi al-muqaddas wal-ru'a wal-kushuf li sayyidina ay li sayyidihim Mirza Ghulam Ahmad al-Qadiani alayhi salatu wassalam al-masih al-maw'ud wal-imam al-mahdi. ìwé tazkira yìí òun náà ni ìwé tí wọ́n kó gbogbo àwọn ìwíkúwí, ìsọkúsọ, ọ̀rọ̀kọ̀rọ̀, àlákàlà èyí tí Ghulam Ahmad èyí tó láǹgbèsí ayé ẹ̀ àtàwọn ọ̀rọ̀ táwọn ṣètọ́ni ẹ̀ tí wọ́n bá a sọ tó wá fi ti sọ́dọ̀ Ọlọ́run wípé ìmísí tóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n wá kó jọ bí Al-Qur'ani náà wọ́n kó jọ sójú kan sínú ìwé tá a pè ní at-tazkira. gbogbo ẹ̀ náà ló wà lórí sáìtì wọn lórí íńtánẹ́ẹ̀tì. ẹ má fowó yín ra kankan nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé burúkú wọ̀nyí torí pé kò dáa ká náwó wa sí irú àyè yìí. ìná àpà òun náà ní irú ẹ̀ ó túmọ̀ sí. at-tazkira yìí àwọn ibi tá a fẹ́ gbéyẹ̀wò ń bẹ láti fìdí ọ̀rọ̀ tá à ń sọ lọ múlẹ̀. ìyẹn ni pé gbogbo mùsùlùmí ní kèfèrí látọ̀dọ̀ ọjọ́ Ahmadiyya. ẹ wo àwọn pages wọ̀nyí, ẹ wo page 60, 377, 383, 384, 398. gbogbo àwọn tí mò ń sọ wọ̀nyí kákan sáré mú àwọn díẹ̀ ni. mo gbọ́dọ̀ jẹ́wọ́ wípé kì í ṣe pé mo fi gbogbo àsìkò lẹ̀ tó bẹ́ẹ̀ náà láti wo gbogbo àwọn ìwé wọ̀nyí láti bẹ̀rẹ̀ títí dé òpin. torí tá a bá tẹ̀síwájú láti kà á púpọ̀ jù báyìí lọ, a tún padà fìdí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì múlẹ̀ tí ó tún pọ̀ jù báyìí lọ. ṣùgbọ́n bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, wọ́n ní díẹ̀ tó nù nǹkan ní nǹkan. bí n ti wọ báyìí poison bí òjò tètè ẹnu wọn bá ń tí ọ̀rọ̀ kó sábẹ́ ìkànnà ó ṣe kú pa ni. Ọlọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ̀nyí náà ó tó láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbàgbọ́ Ahmadiyya òun náà ni pé gbogbo mùsùlùmí pátápátá kèfèrí ni wọ́n títí sí ìgbà tí wọ́n fi gbà fún ànábì àwọn. ẹ wo page 16 nù at-tazkira. at-tazkira yìí méjì ló wà. lárúbáwá rẹ̀ ń bẹ, èèbó ẹ̀ náà ń bẹ. nínú ti lárúbáwá ẹ rí kà ń bẹ ní page 60. Ghulam Ahmad ó ní qabla bid'ati ayyamin, ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn, ó ní talaqaytu minallahi, ìyẹn ní year 1883 olólùgbà revelation yẹn. ẹ rí tẹ́ bá wọnú ìwé tazkira yẹn, ẹ rí pé gbogbo àwọn revelation tí Ghulam Ahmad lóhùn, àwọn ìmísí tó lóhùn rí gbà látọ̀dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀ ni wọ́n fún ní déètì. mi ò mà nábì Ọlọ́run tó ṣerú ẹ̀ rí pé ní déètì báyìí o Ọlọ́run sọ báyìí fún mi, ní déètì báyìí Ọlọ́run sọ báyìí fún mi, ní ọdún báyìí, ní yíyẹ báyìí, ní déètì báyìí. wọ́n wá nọ́mbà gbogbo ẹ̀ tí tó fi délẹ̀. wal iyazu billah. Ghulam Ahmad sọ ní page 16 nù tírà at-tazkira wípé qabla bid'ati ayyamin, nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn, ó ní talaqaytu minallahi al-karimi wahyan akhar, mo tún gba ìmísí mi látọ̀dọ̀ Ọlọ́run wàhùwà léyìí tó ń sọ wípé Ọlọ́run sọ fún un pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah. jama mùsùlùmí káàkiri àgbáńlá yìí, bí mo ti ka ní tí mo kà yìí nísìn, kí lẹ́rù pé mo kà gan-an. mo mọ̀ pé àwọn ọmọ kéwú bíi tèmi àtàwọn àfáà wa wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run la kà yìí. aya 31 rè nínú suratu Ali Imran, Quran chapter 3 verse 31. òun náà la kà yìí, ṣùgbọ́n Ghulam Ahmad ó kílímù ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ wípé revelation ni látọ̀dọ̀ Ọlọ́run fóhùn. Ọlọ́run fún ànábì, kò ní pé kò sí nínú Kùránì wọn, àmọ́ Ọlọ́run tún wá fún òun náà. bẹ́ẹ̀ náà ni a padà sọ̀rọ̀ nípa arú yẹn náà. ìwé tazkira tá à ń sọ wọ̀nyí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dà ọ̀rọ̀ Ọlọ́run. ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àyè ń bẹ ṣe ló lọ da Al-Qur'an, ó lọ da akọ. yóò máa wá ti àwọn ọ̀rọ̀ míì nínú àwọn ọ̀rọ̀ ẹ̀hánà, àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yóò máa ti bọ̀ àárín ọ̀rọ̀ Ọlọ́run. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ rí i pé aya Al-Qur'an òun náà ni wọ́n ṣe, gẹ́gẹ́ bí eléyìí tí mo kà yìí. aya tọ́lọ́run dojú ẹ̀kọ́ Ànábì sallallahu alayhi wa sallam wípé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah. Ọlọ́run ọba àlekí ọlá sọ fún Ànábì sallallahu alayhi wa sallam pé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Ọlọ́run, èmi ni kẹ́ ẹ tẹ̀lé, yuhbibkumullah. tẹ́ ẹ bá wá tẹ̀lé mi, Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì pé ká Ànábì sọ bẹ́ẹ̀ fáwọn kèfèrí wípé
èmi ànábì ni kẹ́ ẹ tẹ̀lé. Àyà yìí bákan náà ó ń bá àwọn mùsùlùmí náà wí. Ìyẹn ni pé lẹ́yìn ìgbà tẹ́yìn náà bá ti lé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ máa wá fi ìfẹ́ nu yé tẹ̀lé ìlànà tèmi ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn méjèèjì náà láyà náà ń bá wí. Ó ń bá àwọn kèfèrí tí wọ́n ti wọnú ìsìlámù wí. Bákan náà ó ń bá àwọn mùsùlùmí tí wọ́n ti wọnú ìsìlámù wí. Ntí Ghulam Ahmad sọ nìyẹn. Tẹ́ bá tẹ̀síwájú ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà Kùránì nínú ìwé tí mo sọ yìí nìyẹn. Ẹ jẹ́ ká lọ sí page 377. Ní page 377 Ghulam Ahmad ń sọ ń bẹ̀ wípé tabawo láàrin mi tabawo òkè ẹ rí i pé ń sọ ń bẹ̀ wípé inna anzalnahu qariban min al-qadiyan wa bilhaqqi anzalnahu wa bilhaqqi nazal sadaqallahu wa rasuluhu wa kana amrullahi maf'ulan. ẹ rí i pé ojoojúmọ́ nǹkan ni ẹ rí díẹ̀ Kùránì díẹ̀ wáhíù ṣèyítọ́ní tí Ghulam Ahmad ń gbà bó ti ń da gbogbo ẹ̀ pọ̀ nìyẹn o. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ lò ń bẹ̀ láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé àníṣe ìgbàgbọ́ Ahmadiyya ni pé gbogbo mùsùlùmí pátápátá kèfèrí ni wọ́n. Láàrin méjì péjì yẹn page 377 ó ní wa man rudda min matba'ihi Ghulam Ahmad ó nínú revelation tó ń gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba wa man rudda min matba'ihi fala maradda lahu wa idh yamkuru bika alladhi kaffara ẹ̀rí alladhi kaffara kì í ṣe alladhina kafaru mọ́. Aliyazu billah. Tẹ́ bá wo ìsàlẹ̀ ẹ rí i pé wa man rudda min matba'ihi yẹ wọ́n fẹ́ ṣàlàyé kí ni wọ́n gbà lérò pẹ̀lú matba'ihi. Ó ní al-matba' huwa makanu ittiba' fúnra wọn náà ni wọ́n ń ṣàlàyé ẹ̀. Ó ní nǹkan pè ní matba' òun náà ni àyè ibi tí wọ́n ti ń tẹ ìwé jáde aw alatiha àbí irinṣẹ́ tá a fi ń tẹ ìwé gan. Haythu tutba'u al-ashya'u aw yukhtamu 'alayha ibi tí wọ́n ti ń tẹ nǹkan àbí tí wọ́n ti ń gbóǹtẹ̀lé níbẹ̀ náà. Wa alayhi ó ní nígbà tá a ti wò túmọ̀ gbólóhùn matba'un tí ó wà nínú wáhíù tí Ghulam Ahmad lóhùn rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba òun tí kìí ṣe Ọlọ́run ọba ti wá. Nígbà tá a ti mọ gbólóhùn náà ní èdè Lárúbáwá àgbọ̀yé famafhumu hadha al-wahyi ìtumọ̀ wáhíì yìí huwa anna man lam yajid tawsiqan wa khatman ala imanihi min al-masih al-maw'udi alayhi salamu fi hadha al-asri fala manasa lahu. Ìtumọ̀ ẹ̀ náà ni wípé ẹni tí Ghulam Ahmad bá stamp ìgbàgbọ́ ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tòótọ́ kó bá fòtélé wípé wọ́n ti di mùsùlùmí mùmínì ni ẹ́ ó rọ̀ náà lọ wájú Ọlọ́run àlìjánná ni ẹ́ fọkànbalẹ̀ tètè ya gba pass tó fi wọ àlìjánná ó ní irú ntọ̀hún yẹn tí ò bá ti rí stamp náà gbà kí Ghulam Ahmad kó bá stamp ìsìláàmù àti ìmánu ẹ̀ gbà irú ẹni bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí tó sì pé rẹ̀ ní mùsùlùmí fala manasa lahu ẹni náà kò síbi tó fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀ gbà yóò ṣorí burúkú lálùkì amani wallahu a'lam abẹ́rẹ́ kí yóò sọ̀rọ̀ burúkú bá nǹkan tó ní wallahu a'lam wallahu al-musta'an. Ní page 377 ó nìyẹn ká tẹ̀síwájú ká lọ sí page 383 àríkà ń bẹ̀ wípé Ghulam Ahmad sọ fún wa pé a padà sọ lórí yẹn létà a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà Kùránì Ghulam Ahmad àwọn àyà àti tiẹ̀ náà tó lóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run tá a máa ṣe tìláwà ẹ̀. Ó ní Ọlọ́run sọ ń bẹ̀ pé alhamdulillahi alladhi ja'alaka al-masiha ibna Maryam yajtabi ilayhi man yasha la yusalu amma yaf'alu wa hum yusalun ti lọ bẹ́ẹ̀ ọlọ́gbó ṣàánú wa yaqulu al-aduwwu láàrin méjì péjì yẹn 383 ó ní Ọlọ́run sọ fún nínú Revelation wípé wa yaqulu al-aduwwu lasta mursalan ó ní ẹ̀rí ọ̀tá yóò máa sọ wípé ìwọ Ghulam Ahmad Ọlọ́run kọ́ ló rìn ẹ̀rí Ghulam Ahmad ń pèrè ní rasul ó ní ana mursalun min Allah nínú àìmáyé ayé á padà sọ̀rọ̀ yẹn náà insha Allah ta'ala láwọn àyè ibi tó ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ náà àwọn tíra ẹ̀ pé rọ̀ṣúlù lòun nàbíyù sí lòun ìkànnú ẹ̀lẹ́gbọ́ yìí ó ní wàyàkúlù làádùn Ọlọ́run sọ̀kalẹ̀ sínú Kùránì tòun náà ìyẹn Revelation tòun wáhíù òun torí pé ó padà sọ̀rọ̀ nípa wáhíù náà ó ló nígbàgbọ́ tóun ní sí wáhíù tóun gbà látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe dídí gbàgbọ́ tóun ní sí àtàwọ́rá àti ìnjílà àti alukur'an
ó ń sọ ń bẹ̀ níbi pé wa yaqulu al-aduwwu lasta mursalan ó ní ọ̀tá ẹ̀ ó ní Ọlọ́run sọ fún wípé ìwọ Ghulam Ahmad àwọn ọ̀tá ẹ̀ wọ́n máa pè ẹ́ nírọ́ wọ́n máa sọ pé òkè ń ṣe òjíṣẹ́ Ọlọ́run kọ́ ló rán ẹ ikùn ẹ ló rán ẹ òyìnbó ló rán ẹ ìjọba Britain àwọn náà ni wọ́n rán ẹ ni wọ́n dẹ́ sí Islam kò da àgbọ́yé àwọn èèyàn rú kò tún Kùránì tú ó lọ tàlẹ́ yóò máa sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti sọ fún un bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò báwọn lójijì gbà tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ nísìnyí mùsùlùmí yìí àbẹ́yìn kèfèrí wọ̀nyí. Sanakhuzuhu min marinin aw khurtum Ọlọ́run ọba àdékẹ́ láti sọ tẹ́lẹ̀ wípé ṣe rí àwọn tí wọ́n ń pè é ní kèfèrí tí wọ́n ní Ọlọ́run kọ́ ló rán yẹn àwọn Ọlọ́run á padà fi mú wọn dárin wọn ó jẹ kìsàkìsà yà wájú àwọ̀ Ọlọ́run kó máa sọ wà ń bẹ̀ ẹ̀yin ìmáàmù ńlẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọmọ kí ẹ̀yin àfáà ṣe ń gbọ́ báyìí ọlọ́mọdé kárí àjẹlá kìámọ̀ o ẹ dákun bó la ṣe báyìí Ọlọ́run kó ṣe wa kú òǹbí wa kèfèrí kó má jẹ́ ká lè gbàrú ànábì òṣì yìí ká má lè gbà lánàbí Ọlọ́run. ó tó tẹ̀síwájú wa idh qala rabbuka inni ja'ilun fil ardi khalifa ṣẹ̀rí bó ti lo àyà Kùránì kì í ṣe wa idh qala rabbuka lil malaikati mọ́ nítorí sọ ń bí ẹ̀ ò ní pé wa idh qala rabbuka inni ja'ilun fil ardi khalifa qalu ataj'alu fiha man yufsidu fiha qala inni a'lamu ma la ta'lamun ṣẹ̀rí bí Ghulam Ahmad ṣe ń lo àyà Kùránì ṣẹ̀rí bó ṣe ń lo ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ àtẹ̀síwájú ti wájà rí ìyẹn díjọ́ mi ní péjì yẹn náà page 383 nísàlẹ̀ péjì yẹn Ghulam Ahmad ń sọ ń bẹ̀ wípé fantazirul ayat hatta in ẹ̀yin tẹ́ ń pè mí nírọ̀ yìí ẹ máa ń retí àmì ìparun òdì bá yín sẹ́ ẹ bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run ó ní Ọlọ́run sọ fún un nínú wahyu nínú revelation tó ń rí gbà wípé anta sheikhul masih ìwọ ni asheikhul masih ẹ̀yin gbọ́rú ẹ̀rí asheikhul masih asheikhul masih ṣé àwọn Ahmadiyya nìyẹn wa inni ma'aka wa ma'a ansarika ó ní lọ fọkàn balẹ̀ àwọn èèyàn máa gbógun tiẹ̀ ṣùgbọ́n mi Ọlọ́run mo ń bẹ pẹ̀lú rẹ̀ Ọlọ́run ò bẹ pẹ̀lú ẹ̀ Ṣẹ̀tánì ló ń bẹ pẹ̀lú ẹ̀ wa inni ma'aka wa ma'a ansarika mo ń bẹ pẹ̀lú ẹ̀ mo sì ń bẹ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbogbo àwọn tó máa gbà ọgbọ́ gbogbo àwọn alárànṣẹ́ rẹ̀ wa anta ismil a'la jama mùsùlùmí ẹ̀yin àfà ẹ̀yin mufti ẹ̀yin àyímà ẹ̀yin ìmáàmù ẹ̀yin missioners ẹ̀ wá gbọ́ Ghulam Ahmad ó ní Ọlọ́run sọ fún un nínú revelation wípé wa anta ismil a'la ó ní Ọlọ́run ní ìwọ Ghulam Ahmad ìwọ lórúkọ mi tó ga jù lọ wa anta minni bimanzilati tawhidi wa tafridi wa anta minni bimanzilati almahbubin fasbir hatta ya'tiyaka amruna wa anzir ashirataka alaqrabin wa anzir qawmaka wa qul inni nadhirun mubin ó tẹ̀síwájú náà rẹ̀ bẹ́ẹ̀ Ghulam Ahmad sọ̀rọ̀ ńlá ó ní Ọlọ́run ó tún fi kún kúfùrù tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ó ní Ọlọ́run ọba àlekíọ́lá sọ fún un wípé ìwọ lórúkọ mi ìyẹn ìwọ Ghulam Ahmad lórúkọ mi tó ga jùlọ jẹ́mọ́ kí lọ́rọ̀ yìí túmọ̀ sí lọ́dọ̀ yín gan-an ẹ jẹ́ àpé gbogbo àwọn mufasiru wa kí wọ́n túmọ̀ ọ̀rọ̀ yìí kẹ́nìkan sọ pé òun lórúkọ Ọlọ́run tó ga jù ṣé Ghulam Ahmad tó ń jẹ́ yẹn lọ́lọ́run náà ń jẹ́ ni àbí ìrítà rí yìí Ọlọ́run la rí yẹn àbí tán bá ti ń pè báyìí Ọlọ́run ni wọ́n ń pè kí ni túmọ̀ Ghulam Ahmad ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Ahmadu ta ló pè ní Ahmadu náà anabi Muhammad sallallahu alayhi wa sallam orúkọ ẹ̀kọ́ ni Ghulam Ahmad Ghulam Murtado gangan lórúkọ ẹ̀ òun ló sọ̀rọ̀ ẹ̀ tó sì pàrọ̀ mọ́ Ọlọ́run pé Ọlọ́run sọ̀rọ̀ ní Ghulam Ahmad pé òun ti di ọmọ ọ̀dọ̀ Ahmad níjọ́ lànàbí kú Anasi ọmọ Malik lọ́mọ ọ̀dọ̀ anabi radiyallahu ta'ala anhu wa sallallahu ala nabiyyina Muhammadin wa sallam ṣùgbọ́n Ghulam Ahmad láì gbé lọ́dọ̀ ànábì ó sọ̀rọ̀ ẹ̀ di ọmọ ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run kó ṣọ́ làákàyè àwa mùsùlùmí àtàwọn àrọ́mọdọ́mọ wa tí wọ́n ń bọ̀ torí wọn la ṣe ń sọ̀rọ̀ yìí fasatazkuruna ma aqulu lakum ẹ padà máa rántí èyí tí Musa ń sọ lẹ́ni tá à ń di aláṣejù láwùjọ nítorí kí ká má ṣègbé ọ̀pọ̀ èèyàn lẹ́ni ló ti ṣègbé látara àwọn òròrí wọ̀nyí nítorí pé wọ́n mọ yàtọ̀ kan sí kan olóòótọ́ ló wá di ìkàlù mùsùlùmí ẹ ronú sí fasatazkuruna ma aqulu lakum yóò pẹ́ ni yóò yá ni Ọlọ́run nìkan ló mọ̀ nígbà tá a bá sí láyé ìmọ̀ ẹ padà máa rántí gbogbo ń tà ń sọ yìí pé wọ́n wí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ká má bàa sọnù ká má bàa ṣègbé Ọlọ́run ráwọn ànábì ẹ̀ sáyé láti wá ṣàlàyé ni litubayyina linnasi ma nuzzila ilayhim kí wọ́n lè máa wá ṣe àlàyé ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn àwọn àfáà náà sì ni al-ulama warasatul anbiya àwọn àfáà ló jogún àwọn ànábì Ọlọ́run iṣẹ́ táwọn ànábì Ọlọ́run wáyé wá ṣe àwọn àfáà náà tẹ̀síwájú nú ẹ̀ wọ́n ṣe bá ti lágbára mọ́ àwọn ọmọ kéwú náà tulabul ilmi warasatul ulama
ní ò sínú àdìsí o ní sọ lárúbá ń tèmi ni àwọn ọmọ kí ó lójoogun àwọn àfa wọn ibi àwọn àfa bá bá a dé ibẹ̀ làwọn ọmọ kí ó kéékèèké wọn yìí ibẹ̀ làwọn ó ti tẹ̀síwájú ọlọ́run kó sọ àwọn àfa wa lẹ́sàn-án rí kó fi àwa náà lépa bá wọn lórí dáadáa Ghulam Ahmad ní ọlọ́run sọ fún un pé wa anta ismil a'la ìwọ lórúkọ mi tó ga jù bẹ́ẹ̀ bá ti ń pè ọlọ́run báyìí bẹ́ẹ̀ ń pè run ọlọ́run lẹ́rù pẹ́ ń pè ṣùgbọ́n Ghulam Ahmad lẹ́ ń pè bẹ́ẹ̀ pé ashhadu an la ilaha illallah gbogbo bẹ́ẹ̀ ti ń wíwù ní pé la ilaha illallah Ghulam Ahmad lẹ́ ń pè tó lórúkọ ọlọ́run tó ga jù ó ní Ghulam Ahmad bóyá tó ga jù Allahu ga lọ abẹ́rí nǹkan ẹ̀rí nǹkan. wa anta minni bimanzilati tawhidi wa tafridi ó ní ọlọ́run sọ fún wọn pé ìwọ Ghulam Ahmad anta minni bimanzilati tawhidi wa tafridi bí wọ́n Ghulam Ahmad ṣe rí sóhun ọlọ́run ó dà gẹ́gẹ́ bí tawhidu òun ọlọ́run ìjọ kan ṣoṣo òun ọlọ́run wa tafridi ìjẹ́ àṣọ òun ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n Ghulam Ahmad ṣe rí sóhun ọlọ́run Allah 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 subhanallah 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 mùsùlùmí ẹ kíyèsí àwọn gbólóhùn wọ̀nyí ẹ̀wọ̀n tó ń jáde lẹ́nu anabi Ahmadiyya ó ní ọlọ́run sọ fún wípé òun Ghulam Ahmad dà gẹ́gẹ́ bí tawhid gangan yẹn pé òun gangan ní la ilaha illallah òun ní la ilaha illallah tẹ̀ ń wí yẹn gbogbo gbólóhùn tẹ̀ ń wí tẹ́lẹ̀ fi yin ọlọ́run yẹn tawhid ọlọ́run gbogbo tó bá ti tọ́ka sí tawhid ọlọ́run òun Ghulam Ahmad bóun ti rí nù tẹ́ bá ń gbógun ti wọn ṣe lẹ́ ń gbógun ti tawhid ọlọ́run ẹ̀ ń gbógun ti ọlọ́run ọlọ́run ṣàánú wa jama mùsùlùmí ẹ jẹ́ ká kíyèsí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ká ṣọ́la káyà àwọn ọmọ wa àdúgbò la wà tá a máa gbọ́ pé ìkànnú àwọn ọ̀dọ́ ó wẹ̀ sí Ahmadiyya torí obìnrin bẹ́ẹ̀ ni ntí òjì á lè sùn ká lè wo lórí irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni káwa á ké gbogbo orú nǹkan wọ̀nyí bá a ti máa ma bí màá wá ti kiri ma ká sì dákẹ́ ṣáà ní wọná jáǹtọ́jú àlìkìyàmà báyìí torí pé nta ní màá ń pa ìhùn náà láfi pamọ́ la sọ́ọ̀ ni àdéhùn tọ́lọ́run sì gbà wa idh akhadha Allahu mithaqa alladhina utul kitaba latubayyinunnahu linnas wa la taktumunahu ògbẹ́ni tọ́lọ́run bá fún ní màá ń pa tíra àdéhùn tọ́lọ́run gbà lọ́wọ́ wọn ni pé ẹ gbúdọ̀ wí fáwọn èèyàn ìmáàmù tó ń kan tó wà nínú Kùránì àtàdísì tó ń dáwọ́ bò ìpàdé díwájú Ọlọ́run mísánná sàlátù mọ̀kádámù àfáàsúnà náà oníkàlùkù wa tá a bá mọ òótọ́ tá a fọwọ́ bò ó tá a máa tẹ́lẹ̀ tí wọ́n pè wá sí tá a wá ṣàgídí tá a ṣe bí ẹni pa àárẹ̀ àbádé bí ó ti á wí bó la ṣe bọ́ wájú ọlọ́run kó kàwá kẹ́ni tí ó là ẹ jẹ́ ká dúró ń bì ná a tún máa tẹ̀síwájú nígbà mi insha Allahu ta'ala èmi náà lọ́mọ yàyín ní ẹ̀sìn Islam Ali Said wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.